Ẹ káàárọ̀, ẹ káàsán o, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ wà. Ní Áfríkà ni o àbí ní òkè òkun ni o. Èmi tí mo wá wájú yín báyìí, èmi náà ni mo tún padà wá. Orúkọ mi ni Ìṣọ̀lá Hakeem ọmọ Mọ̀jó Ajógbẹ̀ró Májógbẹ̀kọ. Iṣẹ́ tí mò ń ṣe ni iṣẹ́ olùkọ́ ní Paris. À ń kọ́ àwọn ọmọ yunifásítì ní iṣẹ́ kọ̀m̀pútà. Mo ti sọ níjọ́sí pé mo ti wà nínú iṣẹ́ yẹn ọjọ́ ti lọ díẹ̀. Àwọn nǹkan tá à ń kọ́ àwọn nǹkan díẹ̀ tá a mọ̀ náà la fẹ́ fi tó yín létí. Àmọ́ nǹkan tó ń gbé mi wá nǹkan kan náà ni kò yí padà, ọ̀rọ̀ èdè yìí báyìí náà ni. À ń wo ibi táwọn ìlú tó kù tí wọ́n ṣe, àwọn ọgbọ́n tí wọ́n ń lò tó jẹ́ pé wọ́n fi ń nílọsíwájú. A sọ̀rọ̀ sérí Japan bí táwọn náà tán ti lo èdè wọn, àwọn Korea, àwọn Thailand bí táwọn náà ti ṣègbà tí wọ́n fi lo èdè wọn tán sì fi ń lọ síwájú. A tún mẹ́nubà ọ̀rọ̀ China pàápàá, àwọn náà ń lo èdè wọn. Àmọ́ gbogbo èèyàn mọ̀ lónìí pé àwọn China wọ́n ń lọ síwájú. Àwọn ni wọ́n wà ní ipò kejì nísìnyí lẹ́yìn Amẹ́ríkà. Wọ́n sì tún ń ṣiṣẹ́, wọ́n fẹ́ àwọn náà wọ́n súnmọ́ Amẹ́ríkà, àwọn fẹ́ bọ́ síwájú. Báwo ló ṣe bẹ̀rẹ̀ gbà? Níbo ni China gbà débẹ̀? Tí a bá wò ó 20 ọdún sẹ́yìn nísìnyí àwọn èèyàn kò mọ sọ̀rọ̀ China bẹ́ẹ̀ kan. Àmọ́ sí gbogbo èèyàn China náà fẹ́ lọ ra nǹkan. Báwo ló ṣe jẹ́? Á sọ díẹ̀ fún yín. Ní ọdún 25 sẹ́yìn nísìnyí, àwọn China wọn ò ní nǹkan kan lọ́wọ́. Wọ́n fẹ́ ṣiṣẹ́ ṣá, wọ́n pọ̀, wọ́n ṣáà jẹun. Àwọn China 1.3 bílíọ̀nù ni wọ́n lórílẹ̀-èdè China. Ní ọdún 25 sẹ́yìn, ààrẹ wọn Deng Xiaoping ó lọ sí Amẹ́ríkà. Ó lọ bá wọn, ó sọ fún wọn pé àwọn náà fẹ́ máa ṣe òwò pẹ̀lú wọn. Kán fa àwọn náà sínú ẹgbẹ́ ibi tí àwọn Japan ti wà nínú ẹgbẹ́, àwọn Korea ti wà nínú ẹgbẹ́, kán fa àwọn náà sínú ẹgbẹ́ káwọn máa ṣe òwò pẹ̀lú wọn. Ṣé mọ̀ pé àwọn pọ̀? Àwọn lè ra nǹkan púpọ̀ lọ́wọ́ wọn. Ìgbà táwọn Amẹ́ríkà gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní ó dáa, ló ṣeé ṣe. Táwọn bá ṣe fún yín, àwọn ṣe fún wa tàwọn náà ni. Tí àwọn bá fi yín lẹ̀ bẹ́ẹ̀ nísìnyí, ẹ̀yin lẹ ti pọ̀ yìí báyìí, tẹ́ bá fẹ́ jáde, wàhálà ni ó jù jẹ́ fún àwọn náà pàápàá. Kí àwọn kó ràn yín lọ́wọ́. Wọ́n ní ìsín àwọn China fẹ́ ṣòwò àmọ́ wọn ò ní owó lọ́wọ́. Àmọ́ nǹkan táwọn ó ṣe nísìnyí kì í ṣe nǹkan tó le kan. Àwọn láwọn ilé-iṣẹ́ ńláńlá ń ṣe àwọn nǹkan tó jẹ́ pé àwọn agbára wọn ó lọ sókè. Bẹ́ẹ̀ ni àwọn sì tún ní àwọn ilé-iṣẹ́ kéékèèké, àwọn èyí tí ń ṣe bàtà, àwọn èyí tí ń ṣe àwọn nǹkan kéékèèké, àwọn èyí tó ń ṣe àwọn aṣọ. Àwọn ilé-iṣẹ́ yẹn, àwọn lè tún àwọn machine tó wà nílẹ̀ yìí káwọn tó wá sí ọ̀dọ̀ yín lọ́hùn-ún. Tí àwọn ọmọ yín bá ń ṣiṣẹ́ nínú ilé-iṣẹ́ yẹn, wọ́n lè máa rí ọwọ́ mú. Ẹ̀yin ìjọba náà pàápàá ẹ̀yin náà tún máa rí owó.
ló wá jẹ́ pé tó máa fi ra nǹkan lọ́wọ́ ti tàwọn. Àmọ́ ìgbà tẹ́ ẹ̀ lówó lọ́wọ́ nísìnyí, tí àwọn bá fẹ́ sọ fún àwọn ọ̀gá iléeṣẹ́ ní Europe àti ní Amẹ́ríkà, àwọn sọ fún wọn ní pé èyí tí wọ́n máa fi fún àwọn tí ń ṣiṣẹ́ nílẹ̀ èyí tí wọ́n máa fi fún wọn ní US dollar 7 lágo, ọ̀dọ̀ yín lọ́hùn-ún bóyá US dollar ẹyọ kan náà mọ̀ fún wọn. Àwọn China gbà pé kan ṣàti wà náà là ń pè ní àwọn ìlú low cost. Ìgbà táwọn ọ̀gá iléeṣẹ́ bẹ̀ wọ́n gbọ́ bẹ́ẹ̀ ní ilẹ̀ yìí, wọ́n bẹ̀rẹ̀ sí tú àwọn máṣíìnì wọn wọ́n bẹ̀rẹ̀ sí tó lọ sí ọ̀hún. Àwọn kan fẹ́ ń ṣiṣẹ́ gbogbo wọ́n tó lọ sọ́hún. Àwọn Amẹ́ríkà tó sọ fún wọn pé ìgbà tẹ́ tí lówó, táwọn bá kó àwọn iléeṣẹ́ náà lọ́hùn wá sọ́hún, àwọn náà làwọn tó máa ra àwọn kan náà lọ́wọ́ yín títí ẹ fi ní owó. Àwọn ẹni tí máa ń jẹ àjà fún àwọn òṣìṣẹ́ ní Europe, gbogbo wọn kígbe, wọ́n ní wọ́n fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ tàwọn ni. Wọ́n ní kò í ṣe bẹ́ẹ̀, àwọn iṣẹ́ kéèké làwọn fẹ́ kó lọ sọ́hún. Ó bá yẹ táwọn ṣí àwọn iléeṣẹ́ mi fún wọn táwọn náà tó máa rí iṣẹ́, kò ní jẹ́ àwọn iṣẹ́ kéèké tí wà ní kinní kan púpọ̀ nú. Àwọn ọ̀jọ̀gbọ́n láàrin wọn pàápàá àwọn míì sọ fún wọn pé ṣé kinní báyìí kò ní lẹ́yìn, ìgbà tẹ́ bá ń kó gbogbo nǹkan rẹ̀ máa ń kó lọ sọ́hún. Tí àwọn China wọn ní máa lò ó tó jẹ́ pé wọ́n tó wọ́n fi dà wọ́n ní láàmú. Àwọn ẹlòmíì sọ pé wọn lè ronú débi táwọn ronú dé. Àwọn ẹlòmíì tẹ̀ tún sọ débi pé ṣé pé ojú kékeré ni, ojú kékeré yẹn kò lè jẹ́ kán ní òrí bí àwọn. Wọ́n rò wọ́n pin bí wọ́n ti máa ń rò wá náà pin bẹ́ẹ̀ náà wà, nǹkan tó máa ń sọ náà nìyẹn. Àwọn tó wọn á sì mú táwọn fẹ́ ṣe nínú tiwọn. Àwọn mọ̀ pé tí wọ́n bá kó àwọn iléeṣẹ́ yẹn tí wọ́n bá kó àdọ̀tí ọ̀tá wọn, ṣé èdè táwọn làwọn lò? Àwọn máa kọ́ bí wọ́n ṣe ń ṣe gbà. Kò tó wá tán síbẹ̀, àwọn tó kó àwọn ọmọ tàwọn, àwọn kó wọn lọ sí àwọn yunifásitì ní Europe, ní Amẹ́ríkà. Wọ́n wà ní Europe, wọ́n wà nílẹ̀ yìí, wọ́n wà ní Amẹ́ríkà pàápàá. Wọ́n máa kọ̀wé. Ó bá yẹ tán, wọ́n lọ mọ́ àwọn iléeṣẹ́ tó wà ní China. Wọ́n tó máa kọ́ nínú ilé àwọn iṣẹ́ náà, àwọn náà tó máa ṣe. Àwọn náà máa ṣe. Ohun tí wọ́n ń ṣe nìyẹn. Tá bá wọnú àwọn iléeṣẹ́, wọ́n bá kọ́ṣẹ́ yẹn, àwọn náà tó lọ bọ́ sí kinní, àwọn náà tó dá tiwọn sílẹ̀. Ló jẹ́ pé wọ́n fi ń lọ sókè. Bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín báyìí nísìnyí, àwọn ààrẹ Amẹ́ríkà ó ní àwọn ọmọ tí wọ́n ń kọ̀wé tó jẹ́ àwọn ọmọ China tí wọ́n ń kọ̀wé tó wà lọ́dọ̀ tàwọn 350 ni wọ́n tán wà lọ́wọ́ lísìn tá ń sọ̀rọ̀ tí wọ́n ń kàwé sí ní Amẹ́ríkà. Náà ni mú jẹ́ káwọn China wọ́n pẹ̀ sí àwọn tán kó iléeṣẹ́ mọ́tò wá àbíyá tán pẹ̀ sí rí owó. Àwọn ọ̀gá iléeṣẹ́ ilẹ̀ yìí wọ́n kó àwọn mọ́tò wọ́n kó lọ bí wọ́n ti ń ṣe gbà. Àwọn náà ń wò ó, wọ́n ń ṣe tiwọn. Wọ́n kó bí wọ́n ti ń ṣe ọkọ̀ ojú orin gbà, àwọn náà ń wò ó, wọ́n ń ṣe tiwọn. Wọ́n sá ń jà láì fi gba gbogbo ìmọ̀. Àti jẹ́ pé inú èdè wọn, ẹni tí bá ti gbé nǹkan wá tó bá ti wá ṣe sínú èdè yín, ó ti di tiyín nìyẹn. Tá bá gbé àṣà kan wá, tẹ́ bá dà sínú èdè yín, kíní àṣà yẹn ti di tiyín.
ẹ bá kọ́ àwọn ọmọ pé nǹkan yìí báyìí là ń ṣe gbà, báyìí là ń ṣe gbà, nǹkan báyìí ló wà nínú tẹ́ sọ nínú èdè yín, ó ti di tiwọn. Náà ló ń fà á ni wọ́n fi ń lọ síwájú, àwọn náà bẹ̀rẹ̀ sí ṣí àwọn iléeṣẹ́ wọn, àwọn iléeṣẹ́ ńláńlá nísìnyí tó jẹ́ pé àwọn náà pàápàá wọ́n ń rí owó. Àwọn èmi ni tí ẹ bá mọ̀, àwọn Huawei, àwọn Alibaba, àwọn ni àwọn iléeṣẹ́ tá jẹ́ pé àwọn China pàápàá tán ń gbé síwájú nísìnyí pé kán máa lọ wá àwọn ìmọ̀ náà kán fi máa fi kún ìmọ̀, káwọn ọmọ tiwọn ráàyè fi máa ríṣẹ́. Ìgbà tí ààrẹ Amẹ́ríkà wá, ó ní gbogbo nǹkan táwọn sọ tẹ́lẹ̀ rí, àwọn sọ pé àwọn ó kó àwọn iṣẹ́ wá dọ̀ yín, ó bá yàtọ̀ àwọn nǹkan míì wà tó jẹ́ pé ẹ̀yin náà pàápàá ẹ máa fún àwọn nǹkan èyí tó jẹ́ pé gbèsè tàwọn ẹ máa tún rà. Àwọn China wọn ò tún ṣe bẹ́ẹ̀ mọ́. Ohun tí ń dá ogun lẹ̀ láàrin Amẹ́ríkà pẹ̀lú China nísìnyí nìyẹn. Wọ́n ń lọ òkè. Wọ́n ti ń kọ́ àwọn ọmọ ránṣẹ́ pé kán máa lọ wo nǹkan tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ làwọn tó ń wo gba kọ̀m̀pútà. Ààrẹ Amẹ́ríkà wá sọ pé ìsín àwọn iléeṣẹ́ ńláńlá wọn tí wọ́n ṣí, Huawei, àwọn nísìnyí wọ́n tún wá ń kó àwọn nǹkan táwọn ọ̀tẹ̀ tó fún wọn, wọ́n tún wá ń kó. Wọ́n á sọ pé àwọn ọ̀tẹ̀ tó fẹ́ tà àwọn nǹkan yẹn fún wọn mọ́. Mo ti sọ fún yín níjọ́un pé ohun tó jẹ́ nǹkan kókó nínú kọ̀m̀pútà, Amẹ́ríkà náà ni tó ń ṣe gbogbo ẹ̀. Amẹ́ríkà á sọ fún gbogbo àwọn tó jọ ń ṣiṣẹ́ pọ̀ pé kí wọ́n má tún ta nǹkan kan fún Huawei mọ́ nísìnyí. Àwọn nísìnyí wà nínú wàhálà yìí. Àwọn nǹkan tó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ nǹkan kókó, àwọn Amẹ́ríkà wọ́n ń kọ̀ nísìnyí pé àwọn ò ní kó lọ sí ọ̀hún. Tí wọ́n bá sọ pé wọ́n ń ja ogun ohun àmúṣe ni wọ́n ń jà. Ṣé ẹ wá rí pé àwọn China kì í ṣe pé àwọn náà kàn kó níbì kan, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan kan, àwọn náà ṣe nǹkan wọn jáde, kò lọ bẹ́ẹ̀. Mo ti sọ níjọ́sí pé ìwé kan náà ni gbogbo wọn ń kà ni wọ́n fi ń ṣe àwọn nǹkan tí wọ́n yọ jáde. Ohun tá sì ń ṣe nǹkan kan náà ni gbogbo wa à ń lò. Mo sọ ìmọ̀ tó bá jẹ́ kíní ohun tí mo sọ sẹ́yìn tẹ́lẹ̀ rí, ó jẹ́ nǹkan tí ó jẹ́ òótọ́. Mo ní 1,370 ni àwọn ọmọ wọn tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ń kọ̀wé ní Amẹ́ríkà. Wọ́n wà ní France pàápàá tó wà pẹ̀lú Amẹ́ríkà tí wọ́n ń kọ̀wé. Wọ́n wà ní UK. Wọ́n kó wọn lọ bí gbogbo kán sà ti máa lọ gba ọgbọ́n wá kán máa fi wá lò ní ìlú wọn, kán sì máa fi lọ síwájú. Àwọn Amẹ́ríkà wọ́n ti sọ fún wa, àmọ́ ìwé táwa ń kà ní agbára ẹ̀ ò dé ibẹ̀ yẹn. Àwọn Amẹ́ríkà ti sọ fún wa pé irú táwọn ń kó fáwọn China, àwọn náà lè fún wa. Wọ́n tiẹ̀ tún yọ àwọn ìwé jáde. Wọ́n yọ àwọn jáde ọdún mẹ́wàá sẹ́yìn nísìnyí pé àwa èèyàn dúdú a tiẹ̀ tún ní ẹ̀tọ́ láti wá gba àwọn ìmọ̀ yẹn. Nítorí kíni? Nítorí pé àwọn èèyàn dúdú tó wà l'Amẹ́ríkà àwọn náà tún kópa nínú àwọn ìmọ̀ tí àwọn ń lò nínú àwọn yunifásítì náà lónìí. Nígbà àwa tiẹ̀ tún ní ẹ̀tọ́, àmọ́ ìwé tá ń kà kò lágbára débẹ̀ débi pé á máa lọ gba nǹkan náà ní ọwọ́ wọn. Ọ̀rọ̀ tá à ń sọ kì í ṣe pé à ń sọ̀rọ̀ pé China à ń sọ̀rọ̀ pé China ṣe èyí o àbí Amẹ́ríkà ni kì í ṣe pé à ń sọ̀rọ̀
ba àwọn èèyàn kan jẹ́ àmọ́ bí tí àwọn kan náà ṣe ń lọ gbà nìyẹn. Àwa nísìnyí tá a jẹ́ àwa Áfríkà láti lè mọ ohun tóníkálukú ń ṣe, kí ni a fẹ́ múlò nínú ẹ̀, ọgbọ́n wo la fẹ́ múlò nínú ẹ̀ táwa náà pàpà á fi lọ wá síwájú tí kò ní jẹ́ pé gbogbo nǹkan tán bá gbé wá fún wa á kàn mọ́ gbà á, àwa náà à ní gbìyànjú láti ṣe díẹ̀ nínú ẹ̀. Náà la fi ń sọ gbogbo ọ̀rọ̀ tí à ń sọ yìí. Bẹ́ẹ̀ náà la sì máa ń sọ fún àwọn ọmọ nílẹ̀ yìí tán bá ń kọ́ àwọn nǹkan technology yẹn. A láti lè sọ gbogbo ilé-iṣẹ́ tí ń ṣe ohun tóníkálukú ń ṣe, gbogbo ẹ̀ la láti lè ṣàlàyé ẹ̀ fún wọn nítorí tán bá wọ ibiṣẹ́ wọ́n láti lè mọ ibi tí ẹsẹ̀ tán fẹ́ gbé fi ṣe àwọn iṣẹ́ yẹn. Díẹ̀ náà là ń sọ fún yín nínú ẹ̀ káwọn ọmọ wa pàápàá kán lè fi mọ bí tí gbogbo ẹ̀ ṣe ń lọ gbà. Tán bá ní ìlú kan ní agbára ohun àmúṣe ni wípé nínú technology àwọn ilé-iṣẹ́ ńláńlá mélòó ni wọ́n ní. Àwọn ilé-iṣẹ́ ńláńlá àwọn náà máa ń fa àwọn kéékèèké tó wà lẹ́yìn ni àwọn ọmọ máa fi ń rí iṣẹ́. Bí ó ti ṣe wà ní France nìyẹn, bí ó ṣe wà ní Amẹ́ríkà, bí ó ṣe wà níbi gbogbo nìyẹn. Àwọn China ìgbà wo làwọn wá? Àwọn Amẹ́ríkà nísìnyí wọ́n ti yọ kọ̀mpútà ayárabíàṣá àkọ́kọ́ jáde ọdún 1945 ni wọ́n ti yọ́ jáde. Wọ́n sì tún wá ń ṣe fikún. Náà ló fi jẹ́ pé òní ohun tó jẹ́ ibùdó ayélujára tí èèbó ń pè ní internet ọwọ́ wọn náà ló wà. Ẹ jẹ́ n sọ àṣírí kan fún yín nínú èèyàn bá ti ń ṣiṣẹ́ nínú kọ̀mpútà èèyàn máa ń mọ gbogbo bí tí gbogbo ẹ̀ ṣe ń lọ gbà. Òní tí Amẹ́ríkà bá sọ pé ìlú kan òun ò wá kí wọ́n ní internet mọ́, òun fẹ́ dá internet mọ́ dúró, wọ́n kàn dá dúró sí ní Amẹ́ríkà lọ́hùn-ún ni. Wọ́n paná ẹ̀ lọ́hùn-ún ni. Àwọn ohun tẹ́ ẹ̀ ń fi ránṣẹ́ ni o, àwọn àwòrán yín ni o, àwọn Facebook ni o, àwọn WhatsApp ni o, ọ̀kan ò ní ṣiṣẹ́ mọ́. Nítorí kí ni? Nítorí pé ohun tẹ́ gbé dání fóònù ayára tí èèbó ń pè ní smartphone, ayárabíàṣá kékeré ni. Àwọn fọ́tò yín, àwọn ọ̀rọ̀ tẹ́ bá sọ sínú ẹ̀, wọ́n máa ń fi ránṣẹ́ sórí kọ̀mpútà. Kọ̀mpútà yóò tún gbé sórí kọ̀mpútà míì títí ló gbé lọ sí Amẹ́ríkà. Gbogbo àwọn nǹkan tá à ń ṣe lónìí, gbogbo àwọn nǹkan tá à ń kó sórí internet lónìí, gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ wọn lọ́hùn-ún. Nítorí pé àwọn náà ni wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan wọn. Náà ló fi jẹ́ bẹ́ẹ̀. Ó sì yẹ kí gbogbo àwọn nǹkan yẹn kó yé àwa náà pàápàá ká lè fi mọ ohun tí bí tí gbogbo ẹ̀ ṣe ń lọ gbà. Ní òní, yunifásítì bíi 10 ní ṣiṣẹ́ sórí èdè Yorùbá, wọ́n tún ṣiṣẹ́ sórí àwọn èdè míì. Ní Paris kan wà bẹ́ẹ̀ ni, àwọn yunifásítì bíi 3 ni wọ́n ń ṣiṣẹ́ sórí èdè. Òní, àwọn nǹkan tó jẹ́ technology yẹn, orúkọ ti wà fún àwọn nǹkan tán kó sínú ẹ̀. Àwọn nǹkan tí ń ṣiṣẹ́ nínú ẹ̀, wọ́n ti wá orúkọ fún gbogbo àwọn nǹkan yẹn. Ṣé wá rí pé táwa náà pàápàá tá bá mú lò bẹ́ẹ̀ tó jẹ́ pé nínú kọ̀mpútà, nínú rédíò, gbogbo nǹkan tó wà nínú ẹ̀, a ti ní orúkọ Yorùbá fún gbogbo ẹ̀. Tí a sì wá fi ń kọ́ àwọn ọmọ ní bí tí gbogbo ẹ̀ ṣe ń ṣiṣẹ́ gbà.
ṣe rí pé wọ́n tètè lọ síwájú. Nítorí kíni? Tí a bá sọ nǹkan fúnyàn nínú èdè èèyàn, ẹ̀ẹ̀kan náà ní máa ń yéèyàn. Ohun tán sì ń sọ fún wọn tó bá ti yé wọn, àwọn náà ni wọ́n tún máa wá oríwò sórí ẹ̀ pé báwo làwọn tún lè tún tò gbà. Àwọn nǹkan tó fà á tí àwọn onítọ̀hún gbogbo wọ́n ṣe fi ń lọ síwájú nìyẹn. Àmọ́ àwọn kan náà kò tètè yé àwa. Bí àpẹẹrẹ, nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀, generator nísìnyí, amúnáwá là ń pè é. Tán bá sọ amúnáwá fọ́mọ, ó ti yé ju pé kán máa sọ generator fún un. Torí generator kì í ṣèdè ẹ̀. Àmọ́ amúnáwá ó mọ̀ pé ohun tí ń múná wá ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan tá máa sọ fún un lẹ́yìn ẹ̀ gbogbo ó máa yé e. Nǹkan tó fà á tí gbogbo àwọn yunifásítì yẹn tán fi ń gbé àwọn ìgbésẹ̀ yẹn nìyẹn. Ní pé kí ìmọ̀ tiwa náà kó tètè lọ síwájú, kí á ráàyè máa fi mú lò. A kàn ní káwọn China kán má ṣe tiwọn. Kí àwọn Amẹ́ríkà kán má ṣe tiwọn. Àmọ́ kí àwa náà kí díẹ̀ máa yé wa nínú ẹ̀, kó má jẹ́ pé gbogbo ẹ̀ lá kàn máa gbà ni ó máa wá, a ní mọ bí tí ṣe ń kó, a ní mọ bí tó ṣe jẹ́. Tí àwa náà pàápàá tá máa fi wá múra kalẹ̀ pé èwo la lè mú ṣe nínú ẹ̀ tó jẹ́ pé àwa náà máa fi nílọ síwájú. Lónìí, nínú àwọn nǹkan díẹ̀ tí àwa ṣe nínú àwọn ìwádìí wa, a ti ṣe àwọn nǹkan tá fi ń kọ̀wé. A sì tún lè ṣe kọ̀mpútà pàápàá. Inú kọ̀mpútà yẹn, ibi táwọn China tán ń kó èdè tiwọn sí, ibi táwọn Amẹ́ríkà ń kó èdè tiwọn náà sí, àwa náà á kàn kó tiwa sí ẹ̀gbẹ́ ẹ̀ ni, a mọbi tá lè kó sí nínú kọ̀mpútà. Bẹ́ẹ̀ náà ni nínú ayárabíàṣá, a mọbi tí a lè kó sí. A sì mọ àwọn ètò tá lè kó sórí àwọn fóònù ayára tán ń pè ní smartphone. Àwọn ibi tí a lè kó àwọn èdè tiwa náà sí. Lónìí tí mò ń sọ̀rọ̀ fún yín, tí a bá fẹ́ kó èdè wa sórí kọ̀mpútà tó jẹ́ pé gbogbo wa á máa rí Yorùbá, tán bá ṣí kọ̀mpútà tí wọ́n máa rí Yorùbá lórí ẹ̀, pẹ̀lú gbogbo àwọn ìwádìí gbogbo tán ti ṣe ní àwọn yunifásítì gbogbo, a ti lè ṣé. Tí ó jẹ́ pé ló máa rọrùn fún àwọn ọmọ wa. Mo sọ sẹ́yìn, mo ní pé ohun tí èèyàn bá ti kó, tó bá ti kó sínú èdè ẹ̀, tó ti kó sínú àṣẹ ẹ̀, ó ti wọnú àṣà olúwa ẹ̀ nìyẹn. Àwọn àṣà yẹn ló sì tún máa lọ síwájú. Àwa náà pàápàá, àwọn nǹkan yẹn ló tún máa wúlò fún wa. Tó bá jẹ́ pé inú Yorùbá là ń kọ ọ́ sí, yóò máa wúlò fún wa. Àwọn nǹkan míì tó wù wá ká tún kó sínú ẹ̀, á tún máa kó sínú ẹ̀. Ohun táwọn òyìnbó nǹkan míì tí wọn ò tiẹ̀ kó sínú ẹ̀,
àwọn àwa mọ̀ kó súnà nítorí pé àṣà wa la fẹ́ máa fi lò ó nísìn. Bẹ́ẹ̀ náà ni àwọn China wọ́n padà ṣe. Òní ìbáyìí àwọn náà ń kó nǹkan tó jẹ́ pé nǹkan náà táwọn náà ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ rí. Ó jẹ́ pé àwọn ewé tán fi ń àwọn egbòogi inú gbogbo ẹ̀ ni wọ́n ń kó sí lónìí. Wọ́n fi ń kún ti àwọn òyìnbó lọ́wọ́ náà ni wọ́n tún fi ń lọ sókè. Àárín àwọn nǹkan ìgbà tí wọ́n bá ti kọ sí tí wọ́n bá ti gbé sí Yorùbá, àwọn nǹkan gbogbo náà làwa náà máa rò ó pé ṣé a tún lè kó nǹkan báyìí sórí ẹ̀, a tún lè kó nǹkan báyìí sórí nǹkan tí ń ṣe wá láǹfààní ni a lè kó sórí ẹ̀. Oníkálukú ó sì máa lò ó. Kọ̀mpútà kò lẹ́ mọ́ èdè kan. Kò sí èdè tí à ń kó sínú ẹ̀ tí kò ṣiṣẹ́. Bí àpẹẹrẹ ìgbà tí àwọn fóònù ayára tí wọ́n kó wọn wá, wọn ṣáà ṣe fóònù ayára Haúsá sọ́tọ̀, wọn ò ṣe ti Yorùbá sọ́tọ̀. Fóònù kan náà ni gbogbo wa ń lò. Ohun tó wù wá lá kó sínú ẹ̀. Àmọ́ fóònù yẹn ọ̀rọ̀ nìkan tí èèyàn fẹ́ sọ tí ó gbanú àwọn kọ̀mpútà míì tí ó jáde sọ́hùn-ún. Ọ̀rọ̀ nìkan lèèyàn fẹ́ sọ. Tí èèyàn bá sì ti sọ̀rọ̀ náà ohun tí èèyàn ń sọ ló jáde sọ́hùn-ún kò lẹ́ mọ́ èdè kan. Bẹ́ẹ̀ náà ni ayárabíàṣá wà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe lónìí tó jẹ́ nǹkan kọ̀mpútà bẹ́ẹ̀ náà ló wà. Nǹkan tí èèyàn bá sọ sínú ẹ̀ náà ni ó gbé jáde. Kò í tún ṣe àwọn ayárabíàṣá nìkan. Gbogbo nǹkan tó jẹ́ nǹkan tá ń lò lónìí, kọ̀mpútà ni wọ́n ń kó sínú gbogbo ẹ̀. Àwọn nǹkan tó jẹ́ pé tẹ́lẹ̀ rí àwọn máṣíìnì kékeré la fi ń ṣe, ìsín inú kọ̀mpútà là ń da gbogbo ẹ̀ sí. Náà ló fi jẹ́ pé àwọn nǹkan tí àwọn ìjà tí wọ́n ń jà lónìí, àwọn ìjà ta ló bọ́ síwájú nínú kọ̀mpútà náà mo sọ fún yín pé sí Amẹ́ríkà àwọn nǹkan tó jẹ́ nǹkan kókó nísìnyí wọ́n kọ̀ fún àwọn fẹ́ tà á fáwọn China mọ́. Táwọn bá sì tà á fún wọn mọ́, ẹ̀ní jẹ́ pé àwọn náà wọn ò ní lè yọ fóònù ayára bí wọn ò ní lè yọ fóònù ayára jáde. Àmọ́ àwọn náà wọ́n ti ń gbìyànjú pé báwo làwọn lè ọ̀nà wo làwọn lè gbà tí kiní yẹn kò ní fi dà wọ́n láàmú. Àwa à ń sọ bí tí gbogbo ẹ̀ ṣe jẹ́ ni, àmọ́ à tíì ní agbára tí á fi lè mọ́ lọ ṣe àwọn nǹkan yẹn tá fi mọ́ lọ ja àwọn ìjà yẹn. Àwọn ìjà alágbára nìyẹn. Bóyá tí àwa náà bá bẹ̀rẹ̀, àwọn ọmọ wa wọ́n lè wá mọ́ wá súnmọ́ wọn táwọn náà bá padà tí wọn ò ní dákẹ́ mọ́ tó jẹ́ pé àwọn náà máa ṣe nǹkan táwọn náà ń ṣe. Tí ìmọ̀ wọn bá ti jókòó.
àwọn náà lè máa dé àwọn ibẹ̀ yẹn. A ní ká to ìmọ́lẹ̀ sórí ọ̀rọ̀ China pẹ̀lú àwọn èyí tó kù náà gbogbo bí tí gbogbo ti ń ṣiṣẹ́ gbà, kí ráì fi yé wa ibi táwa náà sì wà, kí a lè kúrò ní èrí ọwọ́ yẹn, kí a náà pàpà bóyá ká lè bọ́ sí sáàrin wọn. Nínú fídíò tí ń bọ̀, a tún máa sọ̀rọ̀ sórí àwọn nǹkan yẹn, sórí ohun àmúṣe, sórí technology. Ìlú tó bá ní technology, tó bá ní ohun àmúṣe, òun ni ìlú tó lágbára. Táwọn tó ń ṣe tí wọ́n yọ àwọn nǹkan jáde, mo ti sọ, mo ní àwọn ọmọ tiwa náà pàápàá lè mọ yọ nǹkan jáde tí gbogbo ẹ̀ tí a bá ti fún gbogbo ẹ̀ àwọn tó sì yé wọn gan, kò ṣe kankan tí kò lè ṣeé ṣe. Tó bá ti sọ fún èèyàn nínú èdè ẹ̀ tó sì ti mọ gbogbo ẹ̀ tó gbédè dáadáa, láì sọ nǹkan báyìí la fi sí, orúkọ báyìí nìkan báyìí jẹ́, orúkọ báyìí lèyí báyìí ń jẹ́, yí báyìí la gbé sí, a bá tó pọ̀ ló mọ̀ gbé nǹkan báyìí jáde. Wọ́n mọ̀ náà ni. A tún wá fa àwọn nǹkan míì tó yín létí tó bá yá tán nínú àwọn iṣẹ́ yẹn. Gẹ́gẹ́ bí mo ti sọ, gbogbo ẹ̀ lónìí kọ̀mpútà la fi ń ṣe. A máa sọ tí àwọn nǹkan báyìí wọ́n ti ń ṣiṣẹ́ nínú fídíò mi tí ń bọ̀. Ẹ ṣé, mo dúpẹ́, ó dàbọ̀.